gbogbo ẹni tó bá wá sáyé wá ṣe rere wọn ò gbọ́dọ̀ fi àlá ṣeré, nítorí pé àlá rẹ òun ni ọjọ́ ọ̀la rẹ. Ọ̀pọ̀lọpọ̀ ènìyàn wọ́n ní àlá gọ̀, ṣùgbọ́n mo fi àkókò sọ fún ẹ pé àlá ò gọ̀. Ìwọ ni kó mójútó ọ̀rọ̀ ayé ẹ̀. Ìwọ ni kó má fira rẹ sílẹ̀ kí ayé má bàa farapamọ́ jẹ ẹ́ níyà. Gbogbo ẹni tó ṣàmì lórúkọ Jésù, ayé ò ní farapamọ́ jẹ ẹ́ níyà. Ó ń lálàápò ní ìbálòpọ̀ lójú oorun, ó dẹ̀ ṣiṣẹ́ lé lórí. Ìwọ ọmọ ológo, ìwọ ògo ìdílé, ó fẹ́ kàn fi gbogbo ògo àti ìlérí tọ́lọ́run dá fún ẹ, ó fẹ́ kàn fi ṣàwẹ́wà, ó fẹ́ kàn bà á jẹ́ mọ́ ẹ lọ́wọ́. Ó ń lálàá pé òun jẹun lójú oorun, ó dẹ̀ ń wo rẹ níran. Ó fẹ́ kàn gbé irúgbìn tí kìí ṣe tiẹ̀ sínú àgọ́ ara rẹ. Gbọ́ mi, àwọn nǹkan yìí tó bá ń ṣẹlẹ̀ sí ẹ, ó nílò àdúrà púpọ̀ púpọ̀. Ó nílò láti bá ẹ̀mí òkùnkùn jìjàkadì lábẹ́ bó ti kú rí. Ogun tó ń jẹ ayé ẹ yẹn, mo gbàdúrà fún ẹ, ìwọ ló máa borí ẹ. My name is Apostle Prophet Oyetola Ọmọládéwúrà. Ohun tí mo ń gbìyànjú àti sọ ni wípé gbogbo ohun tí ó bá ṣẹlẹ̀ sẹ́dá láyé, wàá ti kọ́kọ́ ní ìfarahàn rẹ̀ lójú àlá. Ká máa lálàá pa níbálòpọ̀ lójú oorun, nǹkan tó burú ni. Ọ̀fọ̀ àwọn àgbà ni. Ẹni bá ń la ó wà nínú túbú àwọn àgbà. Ẹni bá ń la ó wà nínú ìgbèkùn àwọn ẹlẹ́yẹ. Àfi kí Ọlọ́run kó tú ọ sílẹ̀. Lábẹ́ bó ti kú rí, májẹ̀mú tó dì ẹ́ mọ́lẹ̀ yẹn bó bá ra mi ṣe, a tú ọ sílẹ̀ lọ́wọ́ ẹ̀ lórúkọ Jésù. 08106311252 wọ́n ní WhatsApp nọ́mbà mi. Gbọ́ nọ́mbà yẹn lẹ́ẹ̀kejì 08106311252. Jẹ́ ká jọ gbàdúrà papọ̀. Tó o bá ti ń rí àwọn àpẹẹrẹ nǹkan kan tí ò dáa, ó yẹ kó o tètè ṣiṣẹ́ tọ̀ kó tó di pé nǹkan yẹn worst. Ọ̀pọ̀lọpọ̀ tó ń dààmú lónìí, wọ́n ti rí àpẹẹrẹ bọ́ wọn kákún. Ọ̀pọ̀lọpọ̀ tó ń jìyà lónìí, ẹlòmíì ti lówó padà dẹni tí ò ní. Ẹlòmíì ti rí ṣe ó padà dẹni tí ò rí ṣe mọ́. Wọ́n ti kọ́kọ́ rí àpẹẹrẹ ṣùgbọ́n wọn kákún. Ọ̀pọ̀lọpọ̀ tó ń dààmú lónìí lọ́wọ́lọ́wọ́ báyìí, wọ́n ti kọ́kọ́ rí àpẹẹrẹ rẹ̀ ṣùgbọ́n wọn ò pé kò sí nǹkan kan, àlágọ̀, àláògọ̀, ṣùgbọ́n ẹni tó lálàá lè gọ̀. Jẹ́ ká jọ gbàdúrà kó máa lọ lójú títí kó máa forí gbé wà láǹtakùn. Kó sùn láàrin ìṣẹ́jú 2-3 kó ti lálàbálòpọ̀ kí àtọmọkùnrin kó ti jáde lára ẹ̀. Ẹlòmíì obìnrin ó ń ṣẹlẹ̀ sí. Wọ́n ní ọkọ ọ̀run ni. Ọkọ ọ̀run kọ́ ló máa ń jẹ́ kéèyàn ní ìbálòpọ̀ lójú àlá. Ọfà àwọn àgbà ni, kì í dẹ̀ tètè gbọ́. Ìwọ tó bá ń jẹun lójú oorun lójú àlá, o ní láti gbàdúrà. Wọ́n ń fún ẹ ní èèwọ̀ ògo rẹ jẹ nìyẹn. Gbogbo ẹni tí ò rí ẹ mú lójú ayé tán lójú oorun làwọn ti máa mú ẹ. Ọlọ́run kó dè wọ́n mọ́lẹ̀. Pè mí sórí nọ́mbà yẹn kó jẹ́ a jọ gbàdúrà papọ̀ lábẹ́ bó ti kú rí. Kí 2024 yìí ó tó lọ, dandan ni o máa ní testimony. Share program.